mo ń wò yín láti àárọ̀ nígbà tí màmá yẹn ń sọ̀rọ̀ ni mo fẹ́ kí màmá yẹn lọ kí n tó wá bá yín ni. Arábìnrin, ìwà ọ̀daràn léwu yìí o. Ọ̀gá yín lọ Àbújá látàná. Ẹ wá lọ kó sí aṣọ ọ̀gá yín tí wọ́n fi há síbẹ̀ yẹn. Ẹ wá gbé wọ̀. Àwọn èèyàn tó bá ń wọ ibẹ̀ wọ́n rò bóyá akọ́ṣẹ́mọṣẹ́ òògùn ni yín. Wọn ò ní mọ̀ pé iṣẹ́ àgbálẹ̀ lọ gbà yín fún. Ẹ wá ń fún àwọn èèyàn lóògùn tí ó yẹ kẹ́ fún wọn. Ẹ ń fi oògùn orí fífọ́, ẹ fi ń wo oògùn ẹ̀jẹ̀ ríru. Oògùn tẹ́ fún ọmọ yẹn sí oògùn tó ní àgbàlagbà ń lò. Èyí tó jẹ́ pé ó ti pọ̀jù fún àgọ́ ara ọmọdé. Tí kọ́kọ́ bá ṣe ọmọ yẹn arábìnrin mi gan máa bá yín kọ ẹsẹ̀ wọ ṣòkòtò kan náà. Gbogbo èyí tẹ̀ ń rú wà báyìí níta ń bẹ̀ yẹn. Tẹ́ ẹ bá lọ dẹ́kun ìwà burú yìí tí ẹ ń ṣe akọ́ṣẹ́mọṣẹ́ òògùn tẹ́ ẹ ń kó sí aṣọ akọ́ṣẹ́mọṣẹ́ òògùn tẹ́ fi ń ṣe àwọn èèyàn lọ́nà tí ọwọ́ ìjọba bá tẹ̀ yẹn wọlé máa kú sí. Ìwà ìkàrẹ́ o. Ọlọ́run jọ̀ọ́ má jẹ́ kí nǹkan kan ṣe ọmọ yìí, mi ní ṣe bẹ́ẹ̀ mọ́.